This is Baba for Akẹ́mọ́ta Yorùbá Nation kì í ṣe ọ́fíìsì o. Ẹni tó tún ká gbàgbà gbá lórí ẹ̀gbẹ̀dẹ̀ yíya. Ìtẹ̀kùtẹ̀ náà ń tẹ ọ̀pọ̀lọ́ ojú dídì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lo orí wa kíbi kíbi ó bá yọ kíbi ó lẹ̀ parí. Torí pé kí ni Yorùbá Nation ẹ jẹ́ ká máa ṣe ẹ̀ fún máa lọ báyà. Èmi náà fi ṣe ẹ̀ nígbà. Àwa ọmọ ìràwọ̀ Oòduà lásán bẹ́ẹ̀ wọn ò ní gbàṣẹ wá ṣe. Yorùbá Nation ní padà sẹ́yìn ọ̀. Olúwe owó ọlọ́dún ìgbòho òòṣà olómi lẹ́tà ìgbòho òòṣà àjùmọ̀ tó Fúlàní èsì òòṣà ìgbòho òòṣà. A ní kéléwúrẹ́ léwúrẹ́ so kálágùtàn lágùtàn tó ojú lẹ́kùn báwo ni inú lẹ́kùn lé. Lọ́dẹ̀sán bàbá lórí kẹ̀ máa sọ̀rọ̀ jù. Àwọn ìyàwó Oòduà o àti wá ní ìjọba torí Olúwa wọn ní lẹ́kẹ̀rọ̀ mi ò sí bàtà nílé kẹrọ̀ lò. Àti pé sẹ́mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọjá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Ẹ jẹ́ máa ṣe ẹ̀yà ìfọ̀nì ṣàrú náà. Ànàpá ń bẹ̀ yẹ̀wò. Ìgbòho ṣá ló ṣá o. Ìgbòho ló ṣá nígbà ló ṣá o. Tí bá ní ìjà ló ṣá ìgbòho ló ṣá o. Owó bàbá dámú ìgbòho ṣá o. Má ṣe yálẹ̀ ká lẹ́yìn ìgbà tí bí. Bàbá bá bá ṣe bá. Jàǹkàn tó ń ṣàmójútó ètò Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho bí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá kẹpẹ́ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àníkẹ́pẹ́ èèyàn yèyé búmọ̀ọ́nì yèyé búkú màmá lè jẹ ẹyẹ onígbórí ìtẹ́ ó ṣàìsàn láyé ìgbà rẹ bàbá ẹ gbà nígboro ẹ̀ka ìyá ará Yorùbá ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa bẹ̀rẹ̀ kí ló fàìdá nàìjíríàwá òde mo kí ẹ sáfẹ́lẹ́ ìgbà rẹ̀ ń kú ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn mẹ́ẹ̀bà ẹni kéléwúrẹ́ léwúrẹ́ so kálágùtàn lágùtàn so ojú lẹ́kùn báwo ni inú lẹ́kùn lé. A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa a kí gbogbo orígun mẹ́rin àgbáláyé níbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín ketekete pàápàá jùlọ ẹ̀yin tí ẹ lè ṣe kí wọ́n wà wò wá tó jẹ́ wípé tẹ bá ti rí notification pákán báyìí ẹ̀ débẹ̀ lágbára Ọlọ́run gbogbo wa àní fọwọ́ wa gbé ọmọ sí i bẹ́ẹ̀ ṣe ń bá mi share prógrámù yìí lágbára Ọlọ́run òògùn yín á máa lékan sí i tá a bá gba orílẹ̀-èdè Yorùbá àní fi yín ṣàwátì àní fi fúláwà fi máa rántí yín gbogbo ti ń jẹ tọlọ́run. Ọ̀rọ̀ tí mo gbé wá lọ́sàn-án yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí pé ọ̀rọ̀ tí mo gbé wá yìí kò kí ń ṣe ọ̀rọ̀ kétí má dábàá fi ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì. Gbogbo wa la ti rí kan voice note mi ṣe mọ̀ pé mo sọ láàárọ̀ ìfún bẹ́ẹ̀ pí àwọn voice note kan mo máa play ẹ̀ sí i. Ẹ wò ó ẹ̀kọ́ tí ń fojú múmu wọn o orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wí fọ́mọ ẹni agbọ́ o ṣe bá sọ fún yín a sọ fún yín
a sọ fún yín wípé Yorùbá nation nìkan ló lè ṣe é. Mo fi ọlọ́gbà fún yín kò sí ọ̀nà míì. Ṣèbẹ́ni bó ṣe ń ṣẹlẹ́yà kiri báyìí wọ́n ti fún Tinubu ní 10 days ultimatum báyìí nísìnyí báyìí kó máa yọ bí jìgá. Ibẹ̀ yẹn kọ́ lèmi ń lọ. Ọmọ Yorùbá kí ló dé tó jẹ́ wípé a fẹ́ràn ká máa fojú olóore gúngi? Kí ló dé táwa ọmọ Yorùbá tó jẹ́ wípé ẹni tó bá ń ṣe dáadáa fún wa tó jẹ́ ká jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹni yìí èèyàn tó dá ní, a wá go other way round just because ipò tó wà ó ń wà. Kí ló dé tí ò jẹ́ mi mo wà bẹ́ẹ̀? Kí ló dé tó jóun ló wà bẹ́ẹ̀? Ṣóhun nìkan ni ìyẹ́ ọmọ ẹ̀dá ènìyàn? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ jọ̀ọ́ ṣé kí kọ́kọ́ ṣe analysis ni àbí kọ́kọ́ play voice note? Tó bá jẹ́ analysis ẹ̀tẹ̀ 1, tó bá jẹ́ voice note ni kí play direct ẹ̀tẹ̀ 2. Ẹ bá mi pín kíní kó lọ viral. Ẹ bá wa pín kó lọ viral. Tó bá jẹ́ voice note ni kí kọ́kọ́ play ẹ̀tẹ̀ 1. Tó bá jẹ́ pọ́rọ̀ ni kí sọ ẹ̀tẹ̀, tó bá jẹ́ pọ́rọ̀ ni kí sọ ẹ̀tẹ̀ 1. Tó bá jẹ́ voice note ẹ sọ. Àwọn tí wọ́n dìbò fún voice note pọ̀ ó dà. Tó bá jẹ́ pé analysis ni kí kọ́kọ́ ṣe déédéé. Kò sí tí ẹni kì í ṣe tí ò tẹ̀mí lọ́rùn. Bàbá wa Síkírù Azeez tó da ẹ káàbọ̀ sí ètò. Bàbá wa Sunday Adébánjọ ẹkú ètò. Ìran ọmọlúwàbí Yorùbá gbé wà ní àṣegbèmọ̀ àmì. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn voice note. Ẹ jọ̀ọ́ ṣé bàbá wa ṣe Sunday Igboho ṣé wọ́n jà sọ́gà? Wọn ò jà sọ́gà. Wọn ò jà sí pé mi mo ṣe é. Kí ló wá dé táwa kó wá ń dára wa láàmú? Kí ló dé tá lè fẹ̀dọ̀ lórí òróró? À nira wa lára nítorí ẹni tí ó mọ̀ bóyá tiẹ̀ wà láyé. Ẹni tí ó tiẹ̀ ní ọ̀gbẹ́ni okay. Nínú voice note mẹ́rin màá play ẹyọ kan, màá wá ṣe analysis, màá ṣe reference tó play àwọn yòókù. Kìí lọ́gbọ̀nlọ́gbọ̀n. Òkè yín o, nínú bí aláyọ̀ yìí o. Ẹ máa gbọ́ o. Mo kí àwọn ọmọ Yorùbá tí a dúró lórí òtítọ́ àti òdodo òmìnira 2022. Òkè yín o. Èmi ni o Florence Àjàkáyé àti wọn ká níbi wọ́n gbé ń dáná ọ̀rọ̀. Bàbá wa Honorable mo kí yín o, ẹ kú iṣẹ́ takuntakun. Ṣé ẹ rí àwọn atiláwí? Àwọn anínídìí second àti tó lè ní jẹ́ bẹ́ẹ̀ o. Mo rò pé wọ́n sọ lọ́jọ́ sí wípé kì í ṣe bọ́n ṣe ń gbà nìyẹn, àbí kì í ṣe kan sọ́sọ nìyẹn. Kì í ṣe bọ́n ṣe ń gbà nìyẹn, wọ́n máa jagun ni. Ẹ wo tí ó bá kí ń ṣe pé Àjàkáyé yìí ó láàrùn ọpọlọ, tí ó bá kí ń ṣe pé Àjàkáyé yìí bipolar ń dà láàmú, ṣó jẹ́ ká sì rí ọmọlúàbí kankan tó máa sọ̀rọ̀ nípa òmìnira mọ́ pẹ̀lú gbogbo evidence tá kó jáde yìí? Ká sì rí àwọn ọmọ àlè Yorùbá kan kí wọ́n sì máa dárúkọ òmìnira. It shows that pé ẹni yẹn ò normal. Tàbá sì rẹ́ni tó ń sọ̀rọ̀ nípa òmìnira, ẹ check ẹni yẹn dáadáa. Àìdá kó jẹ́ pé ẹni yẹn ò normal tàbí kẹ́ni yẹn jẹ́ political thought. Ṣèbẹ́ gbọ́ nǹkan tí ìyá olórí burúkú ìpè ẹni tó sọ̀rọ̀ tó yẹ ó ní honorable. Wọ́n ti ń tú àṣírí ara wọn. Àbí tó bá pèèyàn ní honorable kí ló túmọ̀ sí? Honorable is mostly used for political titles. Ẹni tó jẹ́ ẹjẹ́ àdúgbò kó bá dàbí pé àsọdùn ni mò ń sọ, ẹjẹ́ ń plé ẹ̀ kí ẹ gbọ́. Pé mo kí yín o, ẹ kú iṣẹ́ papọ̀.
Ó kí ọmọ Yorùbá nílé lóko, ó kí yín lógún lógún, mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ó kí yín o nínú ilé aláyọ̀ yìí o. Mo kí àwọn ọmọ Yorùbá tí a dúró lórí òtítọ́ àti òdodo òmìnira 2022. Ó kí yín o. Èmi ni o Florence Àjàkáyé àti wọn ká ní wọ́n gbé ń dáná ọ̀rọ̀. Bàbá wa honorable mo kí yín o. Ṣé ń gbọ́ bàbá wọn honorable? This is enough evidence. Ìyá yóò mọ̀ pé voice note yìí máa jáde. Wọ́n sọ láàrin ara wọn ni. Ẹ̀yin tó jẹ́ pé olóṣèlú ni gbogbo yín, àṣírí yín ti tú. Àjàkáyé tó ń sọ̀rọ̀ yìí kó máa bọ̀ nílé. Àjàkáyé mo dí ẹ̀ tó bá bíyà láìyá ẹ̀dá. Tó bá bíyà láìyá Dúpẹ́ Onítìrì rẹ̀. Tó bíyà láìyá ìwọ Florence Àjàkáyé. Tó bíyà láìyá ẹ̀dá. Ìlàjì nǹkan tí bàbá Akíntóyè ṣe. Ìlàjì nǹkan tí bàbá wa ṣe Sunday Igboho ṣe wá kó wá ṣe. Òun pé bàbá wa ṣe Sunday Igboho lólè. Òun pé bàbá wa Professor Banji Akíntóyè lólè. Èló ló gbà lọ́wọ́ yàrá ìyá ẹ̀. Ṣèbí ipò ni gbogbo yín wá. Ipò lẹ́ wà torí pé ẹ gbìyànjú ní àti súnmọ́ bàbá wa ṣe Sunday Igboho. Wọn ò dẹ̀ fààyè ẹ̀ lẹ̀ fún yín. Nígbà tí wọ́n ti rí tí wọ́n ti mọ̀ pé olórí burúkú èèyàn ní pé ẹ̀ ṣe bá ṣe. Ta ló máa rọ́ lórí burúkú èèyàn tó máa lóun fẹ́ bá ṣe? Bàbá wa ṣe Sunday Igboho kì í ṣe onídòkúdò. Ṣèbí tí wọ́n bá tiẹ̀ máa jẹ ìgbín ìyá jẹ́ tó lẹ́yìn. Tẹ́ wọ́n bá tiẹ̀ wá ń rìnyàn jẹ ṣébi ta láǹgbà ni. Ṣé wọ́n ti tán nílùú ni. Ìgbòho kì í ṣe olójú kò mú kó kúrò. Yorùbá wuyì. Ìyá mi ẹ bá mi dá sí gbòòrò. Ìyá mi ẹ bá mi boko lọ fà. Ẹ bá mi boko lọ fà. Ẹ boko lọ fà. Ìyá mi Yorùbá wuyì kẹ bá mi boko lọ fà. Ọ́díò yìí mo fẹ́ jẹ́ kẹ́yìn náà lísìn sí. Bàbá wa ṣe Sunday Igboho wọn ọjà wọn ò sọ pé àwọn làwọn declare Yorùbá nation. As a matter of fact, Yorùbá nation ti wà declare. Ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nujọ́ mẹ́ta yìí òun ni wípé Arise News tó jẹ́ national television ní Nàìjíríà ó recognize Chief Sunday Igboho as ẹni tó declare Yorùbá nation even when he have not declared it. Mo lè pè tí wọ́n ṣe yẹn ní mini declaration. Wọ́n ti ṣe láti 2021. Wọ́n ti sọ pé ìran Yorùbá fẹ́ bọ́ lóko ẹrú. Wọ́n ti ṣe declaration ẹlẹ́nu officially ló kù. Officially ẹ̀yin kan olórí burúkú kan tó jẹ́ polóṣèlú ní gbogbo yín. Ẹ wá lọ ń tẹnu bọlẹ̀. Wọ́n ní Igboho ló declare. Wọ́n ní kinní kan. Bàbá wa ṣe Sunday Igboho kò bá rí já sípò. Ọlọ́run ti fi wọ́n sípò already. Ìtàn tí bàbá wa ṣe Sunday Igboho ti kọ nílẹ̀ Yorùbá kò sọ ọmọ Yorùbá tó lè bá mọ́. Ọmọ Yorùbá mi máa kọ ìtàn tiẹ̀ ni. Kò sí tàn ọmọ Yorùbá tí ó lè bá tàn sí Sunday mọ́. A máa tò lẹ́yìn ni. Torí pé nǹkan ìgbésẹ̀ tí wọ́n gbé yìí kò tí ì sí individual tó gbérù gbésẹ̀ yẹn rí. We have a lot of reasons why Yorùbá land will never forget ọmọ Adéyẹmọ. Tí bá parọ́ ìyá mi Yorùbá wuyì ẹja mi tí bá parọ́ o. Jẹ́jà máa gbọ́ díò yẹn lọ. Kò ṣe takuntakun. Ṣé ẹ rí àwọn atiláwí? Ṣé ẹ gbọ́? Àwọn aníní the second. Àti tó lè ní jẹ́ bẹ́ẹ̀ o. Ó ń pèèyàn láníní. Bí wúmà yẹn ṣe wà yẹn, kò lè
kò lè mú rìsíìtì $1 jáde tí Chief Sunday Igboho fi gbowó lọ́wọ́ ẹ̀. Ó lè mú rìsíìtì 1 cent tí bàbá Professor Banji Akintoye fi gbowó lọ́wọ́ ẹ̀ fáwọn fẹ́ fi ṣe Yorùbá nation. Ó mọye millions of money táwa lè mú rìsíìtì ẹ̀ jáde tí Dúpẹ́ Onítìrí gbà lọ́wọ́ àwọn èèyàn. Àìtètè mólè olè wá fẹ́ máa mólóko. Èmi mọ̀ dájúdájú pé Àjàkáyé, you will never go scot free. Dúpẹ́ Onítìrí, you will never go scot free. Ẹ jẹ palamba ìyà lọ́wọ́ àwọn alálẹ̀. Ẹ jẹ òfò ìyà lọ́wọ́ àwọn alálẹ̀. Tí ó bá ti ṣe pé àìfinipé ní àìfèèyàn pèèyàn. Kí ìròyìn sán bá ń tẹ̀wọ́ ẹ bàjẹ́ o. Anyway, ọ̀rọ̀ Àjàkáyé kò jẹ́ kó jọ wá lójúmọ́ bí tá a bá dé yìí. Kò jẹ́ kó jọ wá lójúmọ́ ṣẹ́ni tó jẹ́ pé wọ́n ní bàbá ẹ̀ sunkúkú ni. Wọ́n ní Márúwá ló pa bàbá ẹ̀. Márúwá pa bàbá ẹ̀. Márúwá pa ìyá ẹ̀. Bàbá ẹ̀ sunkúkú. Ẹni tó jẹ́ pé òun ló ṣe má jẹ́ kí n gbé fámílì ata ẹ̀ wá. Kọ̀rọ̀jọ́ mi nìyẹn. Kéjà máa gbọ́jú èyí lọ. Mo rò pé wọ́n sọ lọ́jọ́ sí wípé kì í ṣe bá ṣe ń gbà nìyẹn àbí kì í ṣe kan sọ́sọ nìyẹn. Kì í ṣe bá ṣe ń gbà nìyẹn, wọ́n máa jagun ni. Ṣèbí wọ́n dẹ̀ sọ pé Tinubu ló máa gbówó fún wọn tó máa ẹ̀mpáwà wọn. Ṣé kò ti wá ẹ̀mpáwà wọn? Wọ́n sọ lọ́jọ́ sí ìlà torí ẹ̀mìwé alákọ̀ọ́gbàgbé ni wọ́n. Èyí tó lọ léèwé lára wọn gan ló burú jù. Èyí tí ò lọ léèwé gan tó fẹ́ bẹ́ẹ̀ kà. Ṣèbí Ìgbòho Sunday Igboho òun sọ lọ́jọ́ sí pé ṣé. Ìwọ tó lọ síléèwé tó ń tẹ̀lé rọ. Ìwọ tó ń claim kó lọ síléèwé. Tó bá lọ sí iléèwé ni ó máa mọ̀ pé gbogbo nǹkan tí Dúpẹ́ Onítìrí ṣe yẹn is a terrorist act by law. Ó máa mọ̀ pé tó bá mú ẹ ò ní bọ́ lẹ́wọ̀n. Nǹkan tí ìwà àti Dúpẹ́ Onítìrí àtàwọn olórí burúkú tí ẹjọ́ ń pẹ̀kọ̀ bànújẹ́ fúnra yín. Ẹ mọ̀ pé terrorist act nìkan tẹ̀ ń ṣe yẹn. Gbogbo yín làwọn ọmọ Yorùbá máa fi ṣe. Mo bá gbogbo ọmọ Yorùbá promise yín pé ẹ̀mí lọ scot free. Ṣé ṣe bá ṣe ń gbà náà? Torí nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ara wa, nígbà tí a kọ́kọ́ fẹ́ ṣe reclaiming, ṣé bá ṣe ń gbà nìyẹn? Ṣé bá ṣe ṣe bí last minute ló bá kà? Tí ó bá kí ń ṣe pé ayé ìyá ìdìbàjẹ́. Tí ó bá kí ń ṣe pé atẹ́gùn ti fẹ́ sí ìyá ìlọ́pọlọ. Tí ó bá kí ń ṣe pé àdánwò ayé ti dé báyà yìí. Èèyàn ní kí bàbá wa Chief Sunday, ṣé wèrè lẹ pé Ìgbòho ni? Ṣé wèrè bí ti yín lẹ pé Ìgbòho ni? Èèyàn wà Nàìjíríà. Òun fún ara ẹ̀ ó ti lanu sọ fún Ìgbòho pé Nàìjíríà lòun wà. Láti bẹ̀rẹ̀ ìgbà tó yá tó rí pé ṣẹ́ já ló bẹ̀rẹ̀ sí ní sọ pé Amẹ́ríkà wà yìí, Amẹ́ríkà wà yìí. Olórí burúkú ò lè kọjá Èkó ń bẹ̀ yẹn. Ó sọ fún Ìgbòho, ó ní kí Chief Sunday Igboho kọ́ snake out, kọ́ máa bọ̀ ní Badagry. Òun máa arrange ilé fún wọn. Pẹ̀lú ilé yẹn, oríṣiríṣi weapon ti wà ń bẹ̀, ìbọn ti wà ń bẹ̀, bọ́ǹbù ti wà ń bẹ̀, everything ti wà ń bẹ̀. Chief Sunday Igboho wá sọ wípé rárá o màmá, àwa ò wá jagun. Rálì mo fẹ́ wá ṣe. Ṣùgbọ́n bóyá mo tiẹ̀ máa wá bóyá mi ní wá. Ẹ kọ́kọ́ yọjú sí mi káríra as a person. Káríra at least kí n rí pé yes ẹran ló wà lára yín, ẹ̀jẹ̀ ló rọ̀nù ní bẹ́ẹ̀ ní. Ṣé ìyá Onítìrí tí ó lẹ́nu tó bàbá wa Professor Wọlé Ṣóyínká ni? Ẹ sọ fún mi.
ṣé Dúpẹ́ Onítìrí ṣé ó lẹ́nu tó Professor Wọlé tí bá tiẹ̀ ń fi even it is an insult tí bá ń fi Dúpẹ́ Onítìrí fi wé Wọlé Ṣóyínká bàbá ńlá insult. Bàbá wa ṣe Sunday Igboho wa ní òkè ìwọ tó ní ká máa bọ̀ yìí mi sọ pé mi wá kọ́kọ́ yọjú sí mi ní Benin jẹ́ ká ríra face to face kájọ ṣe meeting àwọn ọ̀rọ̀ kan wà tá a lè sọ lórí afẹ́fẹ́. Dúpẹ́ Onítìrí ti agree kóun máa wá. Ó dà pé àwọn tó ń ṣiṣẹ́ fún Dúpẹ́ Onítìrí wọ́n ti sọ fún pé àmàmá tẹ bá dé ọ̀dọ̀ Ìgbòho àbọ̀ ẹ̀ gbóná o gbogbo nǹkan tẹ ṣe lẹ máa jẹ́wọ́ ẹ̀ o àbọ̀bọ̀ ẹ̀ tẹ bá fi lè fojú kàn báyìí kí wọ́n máa kà bí àjẹ́ ni o bóyá ó ti sọ fún lòṣì ara ẹ̀ kí ló lòṣì ara ẹ̀ wá ṣe the next thing ó ní òkè tó bá di ókú ọ̀la tẹ bá rántí bàbá wa ṣe Sunday Igboho gan tí wọ́n agbádá white tó fẹ́ wọ̀ gbogbo àwa èèyàn gan ti pìpì ẹ̀ pàfẹ́ jáde tán ó kún ọ̀la tán náà máa wá ká ní ọ̀la ni wọ́n fẹ́ jáde wọ́n dájọ́ pé èmi làwọn máa wá sí ìtọ́nu ìgbà tó dàárọ̀ Sunday Igboho rí wọn wọ́n pè wọ́n gbé ó dọ̀sán wọn rí wọn ó di ọ̀lọ́pàá máa rí wọn ní àwọn sì ń bọ̀ ìgbà tó dálẹ́ wọ́n ẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ fún ṣe Sunday Igboho pé ọkọ̀ tó ṣẹlẹ̀ ní pé tí ṣe Sunday Igboho bá lè wà sí Badagry báwọn máa protect ṣe Sunday Igboho pé ó mú àwọn káwọn wá ṣùgbọ́n táwọn bá wá àwọn security Nàìjíríà wọ́n máa mú àwọn pé because wọ́n dá àwọn mọ̀ kìnìkan ìgbà kan àwo kan ṣe Sunday Igboho wá ní àmàmà ẹ̀yìn kọjá náà ebi tẹ̀lé gbà pọ̀ tẹ́bà fẹ́ gba sẹ̀mẹ̀ tẹ́ lọ gbà díròkò tẹ́bà fẹ́ gba ìdíròkò tẹ́ lọ gba owó dé èdè àpá tàbí kẹ́ lọ gbà sẹ́yìn wọlé sí Benin ọ̀nà tó wọ Benin ó pọ̀ bàjẹ́ ìyá ẹni wọ́n máa máa wọn kìnìkan ó yẹ wò ṣe Sunday Igboho wá pè ní kún èjì wọ́n wá wò pé ẹni tí ó invite mi tó náà máa protect mi tó náà máa dáàbò bò mí òun fún ara ẹ̀ ó ń bẹ̀rù kò ní confidence láti wá báyìí Olúwakẹ́mìfẹ́ olúwa ìyá mi Lady K ẹ wò òṣùbà mi rèé Lady K òṣùbà mi rèé ìyá mi kẹ má bínú torí Ọlọ́run mo rí mi sọ ìgbò ìfẹ́ bẹ̀rẹ̀ prógrámù mo fọ́lọ́ bẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run bí bá ṣe ń parí prógrámù yìí báyìí máa pín in I sort everything out bí mo ṣe ń sọ lọ ó wá bá ṣe Sunday Igboho ó fẹnu ara ẹ̀ sọ ó ní wọ́n máa mú ẹ ní bọ́dà ṣé Amẹ́ríkà ni Dúpẹ́ Onítìrí fẹ́ wà ṣé Amẹ́ríkà ló fẹ́ wà tó fẹ́ dọ̀fẹ́ wá bá wọn ní Badagry ní tẹ́lẹ̀ ṣé ó fẹ́ dọ̀fẹ́ wá bá bàbá wa ṣe Sunday Igboho ní Badagry ni ṣèbí Badagry ló náà ti máa pàdé kódà kò sọ pé máa arrange ilé ó nù ti arrange ibi tó máa dé sí ìgbà tó wá rí pé ṣe Sunday Igboho fọ́ bí Nnamdi Kanu ṣe fọ́ sáwọn èèyàn bí Nnamdi Kanu ṣe fọ́ ní Kenya ṣe Sunday Igboho fọ́ ó wá sọ fún ṣe Sunday pé rárá o kó máa declare ni o òun máa ṣe gbá ni o òun máa ṣe ìṣàwó òun máa ṣe gbá òun máa ṣà ó ṣàdá gbogbo ẹ̀rù ṣe Sunday Igboho wa ìyá ìṣe sùúrù náà màmá wọn kì í ṣe nǹkan báyìí ẹ farabalẹ̀ màmá kí ni ìrìn kan ìgbà tó di pé ó dà sí rọ ó bẹ̀rẹ̀ sí ní bá Ọbákítóyè jà kò bá ṣe Sunday Igboho jà ó wá ní mítì nǹkan tó pè nínú mítì yẹn Yorùbáwùyí bẹ́ẹ̀ ni we know as e dey go long time ago bẹ́ẹ̀ ni
Chief Sunday Igboho ti mọ bó ṣe ń lọ kú tipẹ́tipẹ́. Wọ́n ti mọ̀ pé 19 ni. Ìwọ tó jẹ́ pé 19 ni ẹ́. Ìjọkànjọkàn máa gbé sórí ìyá Onitiri wá fún yín. Sórí ẹ̀ kúrò. Bẹ́ẹ̀ ni Yorùbáwùyí confirm Chief Sunday Igboho is a brave man. Ìwọ tó fẹ́ dáàbò bò mí ò lè dáàbò bò ara ẹ. Kíbi tí Chief Sunday Igboho ti píìkì nìyẹn. Tí wọ́n ní màmá tẹ́bà ti lè wá, ìlú náà lè wá o, lọ́dà sí rọ̀. Ó wá padà pé Chief Sunday Igboho. Wọ́n ní Igboho ẹ̀sà nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ó ní owó kan tí wọ́n ní ká kó fún yín $14,000. Chief Sunday Igboho ní mò ń bá yín sọ̀rọ̀ pé ẹ wá káríra kẹ parí ọ̀rọ̀ tó wà láàrin àti bàbá Kítóyè ẹ̀ ń sọ̀rọ̀ $14,000. Fuck you with your money. Wọ́n sọ fún mi ó ṣojú mi kòró ó ṣojú mi kòrókòrò. Tó bá sọ pé nǹkan ṣojú èèyàn kò ṣe ìgbà tọ́rọ̀ iṣẹ́ tó ṣẹlẹ̀ gan mi ìwọ glass ó ṣẹlẹ̀ ní ojú mi naked eyes kòrókòrò. Wọ́n ní ojú kòrò kì í pa ojú kòrò jẹ. Wọ́n ní hello láíláí yín ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ ẹ kẹ́rà ọ̀ kíníkan ṣé ẹ rò pé bí ń pa mí ni Sunday Igboho para. Wọ́n ní má pè mí mọ́ ọmọbìnrin láíláí yí ẹ má pè mí mọ́ get out. Wọ́n sọ̀rọ̀ sí gan pé ṣáwọn jẹ́lẹ̀ bí káwọn wá gba $14,000 káwọn má bá bàbá Kítóyè ṣe mọ́. Ìwọ ṣe tán láti máa sponsor Chief Sunday Igboho. Chief Sunday Igboho wá sọ fún pé ìwọ fún ara ẹ èlò ló ní lọ́wọ́ èlò ní wọ́ọ̀tì ẹ. Bẹ́ẹ̀ ni Yorùbáwùyí ó ṣojú mi kòró inú ìwé ìròyìn Aláròyé. Bẹ́ẹ̀ ni ó ti Yorùbáwùyí rárá o kò sí ìwé Aláròyé o. Eléyìí ṣojú èmi face to face. Ọ sọ̀yà láìyá ọ̀rọ̀ sí pé o fẹ́ set me up. Ọ sọ kò lójú náà. Wọ́n sọ̀rọ̀ sí ọ ní o fẹ́ set me up kò kíníkan ẹ mọ̀ wọ́n jẹ́ kó mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé gbogbo nǹkan tó rò pé a ò mọ̀ àwa mọ̀. Bí Onitiri ṣe sá lọ nìyẹn o. Ó fẹ́ fi $14,000 ó fẹ́ fi báyìí Chief Sunday Igboho. Mọye millions táwọn Fúlàní ti gbé fún Chief Sunday Igboho tí wọ́n gbà. Ajé lélẹ́yìí. Ajé ògùn kúrú sàn gbọ́. Ajé ni fóònù tó rówó ni mo fi rà. Bàbá wa Chief Sunday Igboho $500 million. Owó tí Tinubu fẹ́ kó jẹ́nsìn tí gbogbo ayé ń pariwo tí gbogbo ọmọ Nàìjíríà pariwo all over the world kó fẹ́ kówó jẹ ó fẹ́ ṣe gbá owó ìyẹn ní Buhari $500 million ní Buhari offer Chief Sunday Igboho as first payment pé gbà ọ eléyìí acceptance fees lélẹ́yìí owó ta fẹ́ fún ẹ̀kọ́ lélẹ́yìí pé o kò gbà lásán kó acceptance fees lélẹ́yìí. Mo máa ń gbọ́ open check mi ò rí rí. Yorùbá nation yìí ló yẹ kí n rí open check. Wọ́n fún wọn ní open check life and direct. Wọ́n ní kọ iye tó bá fẹ́ sí. O ò ní ìdá tí lọ clear ní bank. Wọ́n máa gbé wá fún ẹ cash. A tún máa fún ẹ ní Minister of Peace. Minister of Peace. Gbogbo affairs security gbogbo ilẹ̀ Yorùbá. Kó máa wà náà tó máa mójútó Chief Sunday Igboho reject ẹ̀. Ní ìwọ olórí burúkú oní bipolar
òun fi 40 ṣé lè bíbí kẹdúnà ṣé lè bíbí tí Onítìrí ló pe Ìgbòho ni. Chief Sunday Ìgbòho ń fẹ́yàn ní $100,000 ẹni tó jẹ́ pé $100,000 tí wọ́n sọ yìí owó tó ń ná in a week ó jù bẹ́ẹ̀ lọ fẹ́ $400,000. You think it can be bought easily? Chief Sunday Ìgbòho ṣe fowó rà ìwọ lọmọjú ọ̀rọ̀ lárí ṣó mọ̀ pé ọlá náà ló wá lọ sí ọ̀dà Abíọ́lá tó fi lọ gbọ́mù àlè wá ó fẹ́ gbógun Abíọ́lá ó wá lọ gbọ́mù òlè wá kó gbọ́mù àlè wá ìgbà tó ní kó wá ṣe DNA kí lè tó sá lọ olùsì ẹja máa gbọ́ voice note yìí lọ. so dẹ̀ tí wàá gbà ní òkè wọ́n wá sọ pé òun declare níbo ló dúró sí tó di declare so bó sọ pé ṣé bó ṣe ń gbà nìyẹn ṣé bó ṣe ń ṣe nìyẹn òkè so torí kò yé mi sí torí tó bá sọ̀rọ̀ báyìí bíi pé kò sọ́kọ̀lọ́ kankan lórí wọn ni so ẹni ọmọ Yorùbá tó dé lórí òtítọ́ àti. tí ó bá fi ń ṣe pé ó pé arábìnrin mo máa ń sọ fún yín ìyá Àjàkáyé yìí ó jẹ́ kí wọ́n yẹ ó jẹ́ kí wọ́n gbé ọpọlọ ẹ̀ jáde wọ́n ṣe party reset fún wọ́n ṣe brain reset fún ó dá mi lójú pé party reset gan ò lè ran àrùn kò lè ran nǹkan tó ń ṣe Àjàkáyé yìí because ọpọlọ ẹ̀ ti corrupt kò wá corrupt lásán ó ti damage kò lè ṣiṣẹ́ mọ́ kọ́ máa nílò àti gbé ọpọlọ mi sórí ẹ̀ kó tó lè reason bí normal human being torí tí ó bá ń ṣe bẹ́ẹ̀ oníṣe bó ṣe ń ṣe nìyẹn báwo ni Dúpẹ́ Onítìrí ṣe ṣebí Chief Sunday Ìgbòho sì wà wájú kámẹ́rà ìgbà tí wọ́n dẹ̀ máa ṣe Nàìjíríà lọ́wọ́ wọ́n dẹ̀ jáde tán ìwọ́ tó ṣe lórí kíní Black Lion ìjìnlẹ̀ tó jẹ́ pé rọ́bọ̀tì nothing Musa no go see for gate ọ̀gá Yorùbá nation wá dá nǹkan lẹ̀ o. àti òdodo àwọn wọ̀nyẹn irọ́ pátá báláwù ni wọ́n gbé lọ́wọ́ o wọ́n ṣe nìyẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ rálì o tán ṣe rálì lọ. onírọ́ báláwù ni wọ́n gbé lọ́wọ́ nínú bàbá Akíntóyè bàbá Chief Sunday Ìgbòho àti Dúpẹ́ Onítìrí ta ló gbé ọ́ dání ẹ̀yin èèyàn bá mi kọ sí comment section ẹ bá mi dáhùn béèrè yẹn sí comment section ẹ̀yin tẹ́ wà ní YouTube kẹ́ ṣe mò ń rọ́wọ́ yín kẹ́ túbọ̀ máa bá mi pín kẹ́ máa comment kẹ́dẹ̀ má gbàgbé ẹ tọ notification YouTube yín ẹ bá wa kọ sí comment section ẹni tó ń parọ́ Dúpẹ́ tó ń fi gbogbo ayé tó ń gbowó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó dẹ̀ ń sọ fáwọn ọmọ tó bí nínú ara ẹ̀ tó ń sọ fún wọn wípé wọ́n investigate ikú tó pa ọkọ òun ni nǹkan tóun bá àwa ọmọ Yorùbá sọ nìyẹn òun tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ Abíọ́lá ni kò mà sọ pé òun ṣe Yorùbá nation ọmọ tí Dúpẹ́ Abíọ́lá bí Dúpẹ́ Onítìrí kọ́mọ ẹ̀ tó bí ó ń búra pé ìyá òun ṣe Yorùbá nation páwọn náà dẹ̀ ṣe Yorùbá nation pé wọ́n Nàìjíríà làwọn pé ìyá àwọn ò lè pín Nàìjíríà láéláé pé ìyá àwọn ò tiẹ̀ lè débẹ̀ pé because àtìgbà tí àwọn ti dìbò fún gómìnà tí ò ti wọlé ìyá àwọn believe pé wọ́n rí gẹ̀lẹ́sọ̀ àwọn ni so therefore ìyá àwọn ti sọ pé òun ò ní dá sọ́yìn tó bá jọ mọ́ Nàìjíríà mọ́ tọmọ yẹn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ audio evidence wà nílẹ̀ náà voice note ọmọ yẹn wà nílẹ̀ níbi tọmọ yẹn ti ń sọ pé ìyá àwọn ó ń ṣe investigation ikú tó pa ọkọ tó fẹ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé Dúpẹ́ Onítìrí òun ṣèyàn kan ló bímọ fún ó ń bímọ kiri bí ajá ni ọmọ kan bàbá kan ni ọmọ kan bàbá kan ṣé ìgbésí ayé nìyẹn kò sí ò tí kàn mí báyìí. ìlọ́jọ́ sí ijọ́ mẹ́ta ní òṣìṣẹ́
Tọ́ba rẹ̀ ti pé nǹkan báyìí gbogbo wọn dẹ̀ máa pẹ̀yìn ìgbà ni wọ́n pa fóònù wọn bẹ́ẹ̀ pé wọ́n wọ̀n ní dáhùn wọn ọ̀rọ̀ yan. Kí ló dé tí ìyá ẹ̀kọ́ ìyá olórí burúkú ẹ̀dá náà? Oní tó bá ṣẹlẹ̀ ẹ bá dá àwọn èèyàn síta wọ́n máa pẹ̀yìn ìdá wọ́n máa pa fóònù olórí burúkú yẹn. Kàwọn tó wà ní Amúlùdú FM tí wọ́n mú ní Amúlùdú FM tí Dúpẹ́ Onítìrí ní kọ́ lọ bọ́ǹbù rédíò station tó kó àwọn ọmọ tí Dúpẹ́ kò bọ̀ fún torí kọ́ lọ àtáàkì rédíò aláwùsá ẹsẹ̀kẹsẹ̀ ló má pa fọ́nù wọn. Àwọn ọmọ yẹn sì ń dá nọ́mbà àwọn black lion gbogbo wọn kò lọ di bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ kíkọ́ àwọn ọmọ yẹn mọ́. Ìsìn ìta wá gbé nọ́mbà Dúpẹ́ Onítìrí síta ó wá ṣeé ṣe káwọn ọmọ yẹn ti pé Dúpẹ́ ó dẹ̀ dà mí lójú pé kò ní gbé fóònù àwọn ọmọ yẹn. Ó pe àwọn yẹn lónírọ́ Dúpẹ́ Onítìrí tó ń tí àwọn ọmọ ọlọ́mọ síkú nítorí owó tó ń gbà lọ́wọ́ federal government ó ń gbowó ẹ̀jẹ̀ àbí o kò mọ̀ pé owó ẹ̀jẹ̀ ni Yorùbá ní ẹni tó gbé po lájà kọ́ lónìí bí kò sẹ́ni tó tà á fún. Ìjìyà olórí kò lọ títí àjàkáyé ìjìnlẹ̀ tí ẹ kó rí bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀yin afọ́fù gbẹ̀mù yòókù tẹ̀lé Dúpẹ́ Onítìrí ìyàtọ̀ Ọlọ́run máa fi jẹ ó ju ìyà tí Dúpẹ́ Onítìrí máa jẹ lọ torí pé ẹ̀yin olórí burúkú yìí ó tiẹ̀ tó bọ̀bọ̀ tẹ̀wọ̀n dé yìí bọ̀bọ̀ ẹlẹ́wọ̀n yìí ìjìnlẹ̀ ó tiẹ̀ tóun tójú òun ló ń promote ìyá yẹn ló ń promote irọ́. Ó dẹ̀ mọ̀ pé ìyá ìtàn ọmọ Yorùbá ni ṣèbẹ́gbọ̀ngàn tí ṣe kó ibẹ̀ náà sọ ó náà ti mọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n òun kọ́bà ìyá yẹn ni. Tó bá di kó gbá jílẹ̀ náà tó bá di kó fún jílẹ̀ náà níkò tó gbá dànù ìjìnlẹ̀ náà á tún jáde á tún wá sọ the same thing kóun ti mọ̀ tipẹ́ kóun kọ́ protect ìyá yẹn ni. Ẹ mọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò nídìí kó sọ fún yàn èèyàn gbọ́dọ̀ mọ̀. Ẹ já máa gbọ́ lọ. So ìyá wa chief Mrs. Modúpẹ́ Onítìrí ló ní mandate àwọn ló dẹ̀ declare ṣe náà tán ibi ẹ̀tàn la bá wọn o. So ọmọ Yorùbá ẹ máa ẹ̀kọ́ tàn yé o. A gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìjọba ara wa fúnra ara wa. Onídúpẹ́ Onítìrí ló ní mandate. Ṣé Sunday Igboho ń bá yín jà sí anything? Kódà pẹ̀lú bí àwa ta jẹ́ mídíà bá ṣe ń dárúkọ àjàkáyé tó Sunday Igboho mọ̀ bí ẹnìkan jẹ́ bẹ́ẹ̀ kó máa mọ̀. Àwa mídíà là ń jẹ́ kó máa gbórúkọ ọ̀pọ̀lọpọ̀ yín. Ta ló mọ̀ yàrá ìyá yín? Olúwa ṣe God bless you my brother, more wisdom, knowledge, understand by God grace. Amen. Kẹ́sí mo dúpẹ́ brother mi Olúwa ṣe ìwò làbí. Alára pé Israel babs. Mo kí Chief Sunday Igboho mọ̀ bóyá anybody yín wà alive. Kí ni Chief Sunday Igboho fẹ́ máa bá irú yín sọ? Kẹ̀yìn ọlọ́pọlọ dá méjì yìí. Kí ni Chief Sunday Igboho fẹ́ máa bá yín sọ̀rọ̀ lọ́rọ̀? Àwa ta jẹ́yàn gidi ta wà láyìíká Chief Sunday Igboho gan-an. Wọn ìtìráyà àti àtẹ́ǹdì sí gbogbo wa tán. Ẹ̀yin nuisance yìí ni wọ́n máa bá ti competition náà sí. Nílẹ̀ Yorùbá ẹjọ́ ṣé irú Tinubu yẹn gan lẹ́tì ẹ̀ ń wá ní president àtẹjọ́ kan sọ pé wọ́n fi gbẹ̀kẹ̀ sí díẹ̀ sí i ṣebí ìpáyé kékeré làwọn Boko Haram ti resume ṣẹ́ o ǹjẹ́ ẹni kó sọ̀rọ̀ kò dáhùn o ó ṣe bí kójú Fọlágbárí o Akíntóyè ò rí yẹn o kò sọ̀rọ̀ sí yẹn o ó ń pọ̀ ọmọ ẹ̀ ní terrorist torí ọmọ ẹ̀ tó bí fúnra rẹ̀ ní terrorist kì í ṣàwọn akọni wa bẹ́ẹ̀ ni. So ẹ̀yin ọmọ Yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo. Olórí burúkú ni ẹ́.
ṣe rí pé àjàkáyé yìí. Amen, Mr. Olúwaṣeyì Olabi. Ẹ wo àjàkáyé lórí burúkú tí ó ń sọ̀rọ̀ yìí. Kò sí Nàìjíríà o. Ó ń pè àwọn akọni. Ṣé àwọn akọni yìí tí wọ́n ti di ẹlẹ́wọ̀n tán? Ṣé àwọn akọni yìí tó wà lẹ́wọ̀n? Àbí tó ti kú sẹ́wọ̀n? Àbí ìtọ́ panjọ́ tí wọ́n lọ àtàkì rédíò station? Kàwọn tẹ́ ń pè ní akọni yìí tó jẹ́ pé ṣe làwọn ọlọ́pàá ṣàwọn bí ìgbè. Ṣé mọ bí àwọn tó ń ṣa ìgbín ṣe máa ń mú gbè? Easily. Àwọn yẹn lẹ́ ń pè lápọ̀ lẹ́ ń pè ní akíkanjú yín. Anyway, olójú kan lọ bá lo afọ́jú. Torí tí ó bá kí ń ṣe bẹ́ẹ̀, pé irú àwọn yẹn ní akọni. Ẹ lọ kó àwọn ajagunta. Ọlọ́run tó fẹ́ fi yín ṣẹlẹ́yà, tó fẹ́ fi yín ṣe ẹ̀sín, Ọlọ́run tó fẹ́ fi Dúpẹ́ Onítìrí ṣẹ̀sín, Ọlọ́run yẹn ló jẹ́ kó mú àwọn tó lọ àtàkì amúlùdùn. Tí ó bá fi ń ṣe polórí burúkú ni yín, ẹ mọ̀ pé ẹ dáńtọ́, ẹ dúró tán, ẹ wá lọ pé ó tún jẹ́ ìjọ Sunday nìyẹn o. Ìjọ Sunday ni wọ́n tún lọ àtàkì rédíò station yẹn o. Tó bá wá jẹ́ pé Monday ní ńkọ́, wọ́n á pa gbogbo yín dànù. Wọ́n á pa yín dàlẹ̀ léṣinṣin. Ọlọ́pàá tó kó àwọn tó ń pè àwọn ní akọni yìí kàn tó 5. Ọlọ́pàá bí abi 3 sí 4. Ó dẹ̀ káàmpù gbogbo wọn. Ìyá mi Lady K, ẹ wò kò sì bá mi rèé. Ẹ má bínú torí Ọlọ́run, tí bá ti parí iṣó yìí máa pè yín. So a máa lè discuss better. Mo miss call yín, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ sọ ọmọ ṣáwọn ọmọ tí ẹ ti sọ dé lẹ́wọ̀n, ṣáwọn lẹ pè lákọni. Àbí èwo ìgbà míì wà tọ́lọ́run bá ń ṣoore fún àwa èèyàn, a máa ń rò pé bí ló ṣe. Ìgbà tọ́lọ́run bá wa mú jìlẹ̀ tó bá wa sọ sẹ́wọ̀n, Ọlọ́run ti mọ̀ kọ́ tí jìlẹ̀ fẹ́ ṣe ni. Ọlọ́run ti mọ̀ pé olórí burúkú tí ò jẹ́ kó sí láàrin àwọn olóríire pé lára wọn ni jìlẹ̀. Àwa yìí là ń gbàdúrà, là ń gbẹ́bọ, tá à ń rúbọ, tá à ń ṣoríṣiríṣi, tá à ń press button. Ìyá mi Lady K kò ní bàjẹ́ fún yín. Wọ́n náà ò bínú bẹ́ẹ̀ ni. Ká gbọ́dọ̀ bínú síra wa. À ń press button. Bó ṣe ń rúbọ ló ń pè àwọn aláàfáà jókòó. Bẹ́ẹ̀ là ń sẹ́ǹdì owó síyàwó jìlẹ̀. Ó níye táwa world media ta sẹ́ǹdì síyàwó jìlẹ̀. Tó dìnnà yẹn. Àti ilẹ̀ lèmi ti mọ̀ pọ̀ dálẹ̀ ní ìjìnlẹ̀. Ìyá mi Lady K, bẹ́ẹ̀ ni, God bless you. Ẹ ṣé mo dúpẹ́ ìyá mi Lady K. A ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Lèmi ti mọ̀ wípé ọ̀dàlẹ̀ ní ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ tẹ́ ń wò yẹn, amọ́ra dáadáa. Òun àti ọmọbìnrin tó ń pè ní Zainab tí wọ́n jọ ń tọra wọn káàkiri. Ìgbà tá agitation yìí kọ́kọ́ bẹ̀rẹ̀, tá à ń ṣe oríṣiríṣi àwọn oògùn, tá à ń fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lófò. Wọ́n bá dẹ ọmọbìnrin yẹn sí mi tó pera ẹ̀ ní Zainab. Ó wá látọ̀dọ̀ jìnlẹ̀. Wọ́n fẹ́ wá gba àwọn oògùn abẹ́nú gbọ̀ngàn tá à ń pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n Ọlọ́run tó máa ṣe, àwọn ìyá kọ́kọ́ dìde àkàtẹ́lẹ̀dá tèmi náà tí ó sùn. Mo kàn yarí ni pé ọkàn mi ò yọ̀ǹda àkọ́kọ́ fún Zainab. Zainab wá láti Dubai, ó wá sí Nàìjíríà ní àsìkò tá à ń pín oògùn yẹn. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀, mo mọ̀ọ́mọ̀ mo ṣe débi pé mi ì jẹ́ kó wá bá mi. Ẹ fẹ́ gba àwọn nǹkan ìbílẹ̀ táwa ṣe. Ṣé nǹkan tẹ́ ẹ̀ bá lọ máa ṣe lélẹ̀ kẹ́ máa fi da ìlú? Àwa àwọn ṣe oníjàgídíjàgan. Self determination làwa ń ṣe.
We are freedom campaigner. We are not a terrorist. Àwa ò kì í ṣe terrorist. Àwa ò kì í ṣe kí ni? We are not a terrorist. Àwọn akọni wa olùsí. Sọ̀rọ̀ sí yẹn o. Kò sọ̀rọ̀ sí yẹn o. Ó pọ̀ ọmọ ẹ̀ ní terrorist. Torí ọmọ ẹ̀ tó fi àtó. Ṣé Dúpẹ́ Onítìrí wà ṣe terrorist ni? Ẹ̀wẹ̀ ni tó ń bú àwọn èèyàn kan pé wọn ò kàwé. Ṣé wọ́n kàwé báyìí? Ó mọ̀ pé it is a terrorist act. By law, by constitution, that act is a terrorist act. Ó mọ̀. Ìwọ tó dẹ̀ ń bú àwọn tó jẹ́ professor yìí. Ìwọ tó tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe, tó mọ̀ nǹkan tó wà yìí tù. Ìwọ ló ń bú àwọn onímọ̀ ìjìnlẹ̀. Tó bí fúnra rẹ̀ ní terrorist kì í ṣe àwọn akọni wa bẹ́ẹ̀. Ó ní kò ń ṣe àwọn akọni wa. Bó ẹbí àjàkà ayé rádaràdà yìí pé bo làwọn akọni wọn yẹn wà nísìn. Wọ́n ti dèrò ẹ̀wọ̀n. Wọ́n ní underground cell ni wọ́n fi wọ́n sí. Wọ́n ní wọ́n fi wọ́n síbi normal place tí àwọn èèyàn wà prison. Wọ́n ní abẹ́ẹ̀lẹ̀ lọ́ fi àwọn ọmọ yẹn sí. Ibẹ̀ ló ń pè ní Angola. Angola yẹn ni Gani Adams sọ nígbà yẹn pé wọ́n fi àwọn sí. Ẹni tó bá fi sí Angola tó bá padà dé tó bá sì sọ the same thing Ọlọ́run ló mọ̀. Ẹ rí i pé ìgbà tí bàbá wa Gani Adams gan dé wọn sọ ọkọ mọ́ nípa ọ̀rọ̀ ìdádúró wọn. Bàbá wa Chief Sunday Igboho wọ́n fi wọ́n sí Angola ní Kotonu. Ìgbà tó wà ní Kotonu Angola lọ fi wọ́n sí. Wọ́n tún jáde. Ìgbà tí ìjọba Benin fi wọ́n lẹ̀ wọ́n tún sì sọ pé no going back. No going back. Ìwé èèyàn bẹ́ẹ̀ yẹn wá lẹ́yìn wá ń ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí. Ìwé èèyàn bẹ́ẹ̀ lẹ́ ń ṣẹnu rádaràdá sí. Àgbáyé mo rí kọ́ yín kẹ́ pè mí sórí second phone mi. Fóònù tí mo fi ń ṣe live òun lẹ̀ ń pè sí yìí. Àgbáyé màá fi second phone mi fi pè yín sí. Kọ́ yẹn ti wọlé kọ́ọ̀tù náà sí. Ẹ̀yin yàtọ̀ bá mi ẹ̀jẹ̀ bá mi ó dùn. Ẹ̀yin sáré pé Àgbáyé. Ẹ ló mú wa ó live program. Program tí fóònù tí mo fi ń ṣe live lẹ̀ ń pè sí yẹn tí bá dẹ̀ gbé máa port. Ẹ mú gbọ́. Okay. All right. Information kan ti jáde nìyẹn. Torí àwọn táwa mọ̀ tí wọ́n já akọni ọmọ yìí. Àwọn tó já akọni ọmọ lélẹ́yìí kò kí ń ṣe àwọn tẹ́ ń fẹnu pè lákọni. Tẹ́ ti sọdẹ lẹ́wọ̀n. Ẹ já máa gbọ́ voice note yẹn lọ. Ṣé ẹ̀yin ọmọ Yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo tó dẹ̀ lè dánú ara ẹ̀ o? Chief Mrs. Modúpẹ́ Onítìrí lódì. O ní àwọn ọmọ Yorùbá tí wọ́n lè dánú ara wọn, tí wọ́n lè dánú ti ẹ̀rù. Tí wọ́n bá lè dánú ara ẹ̀rù ni, o ní máa support terrorism act tí Dúpẹ́ Onítìrí ṣe. Àìlèdánú wò ẹ, òun ló jẹ́ kó máa kóra ẹ sí ọ̀fìn ayé. Tí ẹ̀san bá máa bẹ̀rẹ̀ sí ní ké olórí àjàkáyé. Wàá mọ̀ pé ayé pé mẹ́wàá. Nígbà tí àwọn alálẹ̀ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ, ó dá mi lójú pé wà á jẹ́wọ́ gbogbo ibi tí wà á ti pẹ̀lú kìrì ṣe fáwọn ọmọ Yorùbá. Lódì kọ́lẹ̀ orí ẹ̀ ládẹ̀ dúró lé. Bàbá lọ sórí
ṣó kọ́dù abzak ó kékeré yányányá wọ́n máa declare wọ́n máa ṣe níbo lójú tó ti declare o irọ́ náà ni o ó dẹ̀ sọ pé wọ́n máa. tí ó bá kí ń ṣe pé olórí burúkú nìyá yìí ṣé ìyá yìí náà sì nínú àwọn tí wọ́n jẹ́ kó declare Dúpẹ́ Onítìrí yóò ṣe máa declare kó wá wo àrà táwa fẹ́ dá gbogbo ẹ̀yin tẹ́ rò pé wà ìmpọ́táǹtì wà ìmpọ́táǹtì Dúpẹ́ Onítìrí olórí kò lọ títí Dúpẹ́ Onítìrí Àjàkáyé gbogbo yín common people ní inú struggle yìí tó bá ka gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Onítìrí àti àwọn kàtẹ́yìn mídíà tẹ́ ń gbé wọn àti gbogbo ẹ̀ kẹ́ ẹ̀ wọ́ 200 a máa yà yín lẹ́nu pé group ọmọ Yorùbá ni mí pé ìtẹ̀wá bẹ́ẹ̀ lé 1000 àwa spy la pọ̀ jù bẹ́ẹ̀ àwa tá a monitor movement yín àwa la pọ̀ jù nínú group yẹn àwa tá ok inú group ọmọ Yorùbá èèyàn mélòó ló ń sọ̀rọ̀ wọlé síbẹ̀ èèyàn tó ń sọ̀rọ̀ wọlé síbẹ̀ èdè ṣé wọ́n tó 20 ni téèyàn bí close to 1000 wà àwa tá a wà ń bẹ̀ àwa tí bàbá Akíntóyè ni àwa mọ́nítọ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ni à mọ́nítọ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ń bẹ̀ ni wọn ò dẹ̀ bí ire you not pay dearly a máa yà ẹ́ lẹ́nu pé mo ti rí voice note yìí torí ògbé sí circulation ìyẹn ló fi máa mọ̀ pé Àjànàkú kọjá mo rí nǹkan fèrè tàbá rìnrìn ká ní àárín rẹ̀ èèyàn máa ń gbàfẹ́ ni tó bá jù lọ ni èèyàn jù ẹ̀ lọ onídìẹ̀ àpèrè ń ṣe ẹni tí ò lè bá díẹ̀ yẹn ni. wọ́n máa declare so tó bá gbé Ìgbòho ti declare kí ni bàbá tó pariwo kó fẹ́ declare sí ìyẹn bẹ́ẹ̀ so o tún padà sí orí ọ̀rọ̀ mi o ìyá wa ṣí Mrs. Modúpẹ́ Onítìrí ló declare torí àwọn people wọ̀nyí glory ni wọ́n wá. ṣe rí i pé obìnrin igun ò lè dánú rò ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ara ẹ ẹni ẹlẹ́ni ló ń gbé sókè. When you don't even have confidence in yourself, ìgbà tí wọ́n fún ara ẹ ò dára ẹ lójú, you don't have confidence in yourself. Tí ó bá rí bẹ́ẹ̀ ni, ò ní máa pariwo Chief Mrs. Onítìrí, Chief Mrs. Kìnní kan, ò lè dánú rò. Tó bá yẹ kó lè dánú rò ni, wàá mọ̀ pé oko ẹ̀wọ̀n ló ń ro báyìí. Wọ́n kíá kí ọ̀sọ́dọ̀ apànìyàn ni wọ́n terminator ni wọ́n sọ pé wọ́n fẹ́ máa pààyàn ara wọn náà dẹ̀ máa pa Chief Mrs. Modúpẹ́ Onítìrí ló. sẹ́yìn ò ti máa para yín tẹ̀wọ́ nuisance tó sọ para wọn ni wọ́n máa pa yìí tiwọ́ àti Dúpẹ́ Onítìrí tẹ̀wọ́n àwọn ọmọ ọlọ́mọ tí kú tẹ́níkọ́ àwọn ọmọ tẹ kó bọ́n lé lọ́wọ́ tẹ́níkọ́ lọ àtáàkì wọn ní amúlùdún rédíò tọ́pa ẹyọkọ́nu wọn instantly tí a tún padà tún gbọ́ pé bí ẹyọkan àbí méjì nu wọn ń gbó tún kú sàmúlùdú FM kò dìgbà tó bá yìnbọn fẹ́yàn kó tó pa àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n kú ní prison nísìn mọ̀ pé ti pa wọ́n sáyé ẹ ti pa wọ́n kò dìgbà tíyàn bá yìnbọn fúnyàn kíyàn tó pa wọ́n ẹ ti pa kárí àwọn ọmọ yẹn bó ṣe wà yẹn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn inú kọ́ lọ yẹgi fún wọn tàbí kọ́ lọ ẹlẹtíkùtù wọn tàbí kọ́ fi wọ́n ṣẹ̀wọ̀n gbére tàbí tàbá ètè gba Yorùbá nation kí Yorùbá nation kó lọ gbà wọ́n lẹ́lọ́wọ́ Nàìjíríà kẹ pa kárí àwọn ọmọ ọlọ́mọ ẹ pa wọ́n sáyé torí ìjẹkújẹ tẹ́ ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú ó di ọmọ mélòó lẹ gbọ́ kó tẹ̀lé Ìgbòho tí Ìgbòho rán lọ síbi ikú tàbí tí Ìgbòho pa táyé gbogbo yín lọ máa kó it's a matter of time it is a matter of time gbogbo yín lọ máa kó pátápátá ló ti clear ló bá tán. kò bá wù yín kẹ́ sá wọnú ilẹ̀ tó bá wù yín kẹ́ sá wọnú ilẹ̀ olórí kò lọ títí Àjàkáyé àjàkálẹ̀ àrùn Dúpẹ́ Onítìrí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Ìjìnlẹ̀ Marcus Wálé Àlì Black Gold bàbá ọ̀bọ green for gbogbo yín pátápátá kò bá wùn
kẹ lọ sá sínú wò tí Osama bin Laden sá sí a máa mú yín jáde ẹ ti dáràn. àwa ọmọ Yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo mo kì í o. bẹ́ẹ̀ tó bá dẹ̀ ń pe ọmọ Yorùbá ṣó jẹ́ kí wọ̀nyí máa pera ẹ lọ́mọ Yorùbá ẹ gbà mí ẹ rà mí kí irú Dúpẹ́ Onítìrí kí irú Àjàkáyé kó máa pera ẹ lọ́mọ Yorùbá ṣé wà tí wọ́n ń wì ṣé ìwà ọmọ Yorùbá ni àti kẹran mérò tó yẹ lè jẹ́ pé kò dá kéèyàn máa tẹ̀lé rò èèyàn ló yẹ kéèyàn máa tẹ̀lé. Ìyá mi lè di ké mò ń gbádùn yín mo wà pẹ́ ìyá mi lè di ké tí bá parọ́ ẹja mi ṣé ṣe Sunday Igboho ṣé wọ́n lè ràn yàn níṣẹ́ kọ́ tí èèyàn sì kú kọ́ wá padà ṣe Sunday Igboho kì í ṣe Dúpẹ́ Onítìrí ló máa ń ṣe mọ iye àwọn ọmọ táwọn tẹ̀yìn òmìnira tẹ́tí pa kárí àwọn tí ẹ̀ jẹ́ kí wọ́n gbérí mọ́. Àjàkáyé bẹ́ẹ̀ ṣe jẹ́ káwọn ọmọ yìí parí kárí àwọn sọ́gbà ẹ̀wọ̀n gbogbo ọmọ tó bá bí Àjàkáyé gbogbo wọn ẹ̀wọ̀n ló máa parí ayé wọn sí. Ìyá mi ní láéláé bẹ́ẹ̀ ni Mọ́remí Lady K bẹ́ẹ̀ ni ẹ parọ́ ẹ wá bá mi ṣàdúrà yìí sí comment section ẹ bá mi sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń da ìran Yorùbá láàmú látòrí Dúpẹ́ Onítìrí dórí ẹni tó kéré jù ẹ máa bá mi kọ sí comment section wípé ọgbà ẹ̀wọ̀n ló máa parí ayé wọn sí látòrí Dúpẹ́ Onítìrí dórí Black Lion dórí Wálé Àlì dórí Ìjìnlẹ̀ Marcus dórí ṣóyẹ kó rí bẹ́ẹ̀ dórí àpótí Luciberi tó pe àìlápòtí ẹ̀rí dórí Saheed ọmọ bọ́tà ẹ bá mi kọ́ pé ẹ̀wọ̀n ló máa parí ìgbésí ayé wọn sí. Bẹ́ẹ̀ ṣe jẹ́ káwọn ọmọ ọlọ́mọ tẹni kọ́ lọ àtáàkì amúlùdún rédíò tẹ̀tẹ̀ àwọn ọmọ ọlọ́mọ sí free tẹ wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn. Àwọn ọmọ yẹn nísìn wọn ní òkú mọ́ tó bá sọ pé èèyàn ní òkú mọ́nú ayé káwọn ọmọ yẹn Ọlọ́run nìkan ló kù tó lè yọ wọn nínú àjàgà tí wọ́n wà yẹn. Ọlọ́run nìkan ló lè yọ wọn. Gbogbo yìí tí ẹ da Yorùbá nation láàmú ẹ̀wọ̀n lẹ máa kú sí. Ìyá mi èdìkè confam ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì yẹn máa lọ bẹ́ẹ̀ ẹ̀ tí fún wa super sticker o ẹ jẹ́ kí super sticker máa flow super chat super sticker àkáǹtì ọgbà mi ló ń lọ yẹn ẹ ṣe dáadáa fọmọ yín ẹ ṣe dáadáa fọmọ yín máa bí torí àwọn ò ní parọ́ èmi ò ní sọ fún yín pé mo fẹ́ bá yín gba kinní kan gẹ́gẹ́ $1 million pé mi no I will never do that. Dúpẹ́ Onítìrí àtàjàkáyé gbogbo wọn ti parí kárí àwọn ọmọ yẹn sọ́gbà ẹ̀wọ̀n báwọn ọmọ yẹn ṣe wà nísìn tó bá dàbí rọ́ ẹ̀yin tẹ́ ń wò mí àmàrẹ́ni tó jẹ́ lọ́ọ̀yà náà ẹ̀yin tẹ́ ń wò mí àmàrẹ́ni tó jẹ́ adájọ́ nínú ẹ̀yin tẹ́ ń wò mí àmàrẹ́ni tó jẹ́ civil servant àmàrẹ́ni tó wà educated àmàrẹ́ni tó wà very very exposed. Nǹkan tí Dúpẹ́ Onítìrí ṣe tó ní kó lọ hijack radio station tó ń transmit live tó ní káwọn èèyàn kó gan kó lọ hijack ẹ̀ tí wọ́n dẹ̀ lọ hijack ẹ̀ tí wọ́n dẹ̀ ń broadcast Yorùbá nation tí wọ́n dẹ̀ ń practice terrorism act lórí ẹ̀ which is a treason offence. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn wípé kí ló máa ń ṣe fún àwọn tó bá mú fún rẹ́sù yẹn inú kọ́ ní kọ́ lọ yẹgi fún wọn tàbí kọ́ ní kọ́ lọ finá gbé wọn kẹ́mì fi bọ́ lára wọn tàbí kọ́ ní pé kọ́ lọ pa wọn by firing squad àìjà kọ́ yẹgi fún wọn kọ́ pa wọn by firing squad kọ́ electrocute wọn tàbí kọ́ fi wọ́n ṣẹ̀wọ̀n gbére. Ìtó bá ráàánú gbàánú wọn ló máa ń fi ṣẹ̀wọ̀n gbére nínú àwọn tó bá jẹ̀bi treason which ó hàn gbangba pé wọ́n jẹ̀bi
kí lẹ ló fà á tí wọ́n fi jẹ̀bi torí pé Dúpẹ́ Onítìrì ti fi wọ́n lọ́kàn balẹ̀. Dúpẹ́ ti sọ fún wọn pé kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀, ọkàn àwọn ẹ wá balẹ̀ pé yes, ó wá sọ àwọn ọlọ́mọ dèrò ẹ̀wọ̀n. Ẹ máa gbọ́ voice note. Bẹ́ẹ̀ni, díẹ̀ ló kù ìjọba wa máa bẹ̀rẹ̀, wọn ò gbọ́dá sí bẹ́ẹ̀ wọn ò gbọ́dá sí Ọlọ́run wà lẹ́yìn wa. Tọ́lọ́run bá ti wà lẹ́yìn èèyàn, àwọn ọ̀tá ń ṣe lásán ni. Bẹ́ẹ̀ni, mo kí yín o, àdá fún wa. Ọmọ Yorùbá ní. Ìjọba Adélé tẹ́tí ń pariwo láti last year. Olórí burúkú làwọn pípù yìí o. Ẹ wo kí n má parọ́ fún yín nínú voice note mẹ́rin tí mo fẹ́ pè kẹyọ kan ni mo sì pè. Ẹ jọ ṣé kí n continue? Tẹ́ bá fẹ́ jẹ́ kí n continue, ẹ tẹ 5. Tó bá dẹ̀ pé kí n jáde kí n wọlé padà kó má bàa gbòòdù. Kẹ́ mọ̀ pé mi ò ń ṣe ṣíwẹ́ kó rí bẹ́ẹ̀ tó máa ń ṣe show 7 hours ó ti lé ní 1 hour báyìí ní tèmi ó ti gbòòdù. So mo suggest pé ṣé kí n jáde kí n wọlé padà because torí mi ní fẹ́ kí ó gùn jù torí ẹlòmíì wà tó bá fẹ́ wá wo program kò ní wò délẹ̀. Audio yìí dẹ̀ wà very very important. Àtúmọ̀gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́yọ̀ this is bàbá àgbà àgbẹ̀rùmọ̀ta Yorùbá nation kì í ṣe OPC o. Tó ń pé kí n dágbàjà gbá lórí ẹ̀gbẹ̀yẹ̀ yíya. Ẹ̀yin èèyàn mi kàtẹ̀ tó débẹ̀ yẹn ná ẹja àkọ́kọ́ ẹ̀ka ọkọ̀ dí òkè náà. Hello everyone, mommies and daddies, uncles and aunties, you are all welcome to Masbi TV. Yes, this is a platform where we speak truth to power. We keep you updated with fresh news, lively interaction shows, etc. So while you're watching this video, kindly give this video a like, click on that subscribe button to subscribe to our YouTube channel, and remember to turn on the bell notification to always get notified each time we upload a new video. And also drop a comment at the comment section. Yes, one more thing, we are open to online advertisements, video coverage, etc. You can contact us via the information that is being displayed on the screen. Thank you so much for coming to our channel and thank you so much for watching our video. Ẹ bá wa pín, ẹ bá wa bo kó lọ fà. Ẹ bá wa pín program yìí kó lọ viral, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan. Òtútù ó mú mi pẹ̀lú. Òtútù ti wọ. Ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. Látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí. Níjọ́ náà mi ò lè sùn. Ẹ lọ níṣẹ́ olùsí ọmú. Bá wa pín kó máa lọ fà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìyá mi lè bí ké kò ní bàjẹ́ fún yín. Ẹ jẹ́ kí n jáde kí n wọlé padà. Ọ̀pọ̀lọ́ ojú dídì gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti bu. Ẹ máa comment ṣé ká continue àbí ká wọlé ká jáde padà. Ó ti ń gùn ó yẹ kó voice note méjì tó mẹ́ta. Àwa ọmọ ìyàwó Oòduà lásọ bẹ́ẹ̀ wọn ò ní gbà tí wá ṣe. Yorùbá nation ò ní padà sẹ́yìn. Olúwe ọ̀sà Ìgbòho ọ̀sà olómìnira Ìgbòho ọ̀sà ọmọ ọkọ̀ Fúlàní èsì tábọ̀ ọ̀sà Ìgbòho ọ̀sà Ìgbòho ọ̀sà. Àní kéwúrẹ́ méwúrẹ́ so alágùntàn lágùntàn so ojú lẹ́kùn báwo ni mo lẹ́kùn ilé. Lọ́dẹ̀sán bàbá lórí kẹ̀ máa sọ̀rọ̀ lò. Àwa ni ìràwọ̀ Oòduà o. Àti wá ní ọba orí Olúwa ojú ilé-ẹ̀kẹ́ ọ̀dùn òsì bàtà ilé-ẹ̀kẹ́ ọ̀dùn. Àti pé ẹ mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Ó sì fi pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́. A ò ṣẹ̀rú mọ́. Àlọ́bá ń bẹ ìyẹ̀wò. Ìgbòho ló sá ó. Ìgbòho ló sá ó. Tí bá ní ká ló sá Ìgbòho ló sá ó. Owó bàbá dá mi Ìgbòho ló sá ó.
Mo Nigeria Entertainment and TV. Bàbá lẹ́ka ṣe bẹ́ẹ̀ lẹ́ni ká máa lọ pé gbòógì. Lẹ́bi ẹ̀ ń tukù ìkọ̀kọ̀. Kò sí gbọ̀ngàn. Àṣìyàn àṣìbọ̀ ẹ̀rí bá ní ká máa ṣe dé. Ó gbà wí bá ní. Àwa lọ́mọ ìràwọ̀ Olúwa o. Àwa lọ́mọ ìràwọ̀ Olúwa o. Nílé bàbá lẹ́ka nínú ẹ̀gbá nínú abẹ́ òkúta láàánú ìṣètì Sunday. Àwọn aláwọ̀ Sunday Ìgbòho èèyàn máa ń bẹ̀rẹ̀ ya. Kò dìgbà tó bá sọ mo mọ aláyùbá òkè tẹ́lẹ̀tẹ́ ọ̀gá òde fún ọ̀gá òde fún ọ̀gá òde. Àní ewúrẹ́ mewúrẹ́ so kálágùtọ̀ má gùtọ̀ so ojúlẹ̀kùn bẹ́ òye ìmúlẹ̀kùnlé. Àní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bí Pírọfẹ̀sọ̀ Bánjí Akíntóyè, bàbá kẹ́pẹ́ Bánjí Akíntóyè, àmì kẹ́pẹ́ èèyàn yèyé Olúmáyé, yèyé kúkú, màmá lẹ́jẹ̀, ẹyẹ onímọ̀rí ìjẹ́, ó ṣàìsàn láyé. Ìbà rẹ̀ bàbá ẹ̀ gbà. Ẹ̀dá ẹ̀yà aláyùbá, ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa ń bẹ̀rẹ̀. Freedom fighter Nàìjíríà wa ó pé mo kí ẹ sáfẹ́lẹ́. Ìbà ẹ̀ kú ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn mẹ́mbà nínú ìràwọ̀ Olúwa. Àní kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so kálágùtọ̀ má gùtọ̀ so ojúlẹ̀kùn rẹ̀ ò ìmúlẹ̀kùnlé. Ìgbòho is too much for all your nonsense. Ẹ̀yin ìyá àti bàbá mi àní wá ara wa tí ká ní fojú sunkún ara wa. Ẹ dúró mi tí lọ o, mo máa go offline sí màá tún start another one.